òṣèré orí ìtàgé lẹwà yìí Bimpe Akintunde tọ́pọ̀ èèyàn mọ̀ sí Wasila Coded ó mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀. Kí ni Wasila Coded sọ? Ilé ayé ṣe pé nǹkan ń bẹ lábẹ́ aṣọ. Mo ń bọ̀ ná, ẹ má ì lọ bí kankan. Ẹ subscribe sórí YouTube channel wa kẹ́ ẹ share fídíò yìí. Mo ń bọ̀. Ṣebí nínú gbogbo nǹkan láyé òótọ́ ló yẹ ká ṣe. Èmi mi ò jẹ́ fi gbá kan bọ̀ kan nínú láyé ń bí kọ́ ẹ lè bá mi ń bẹ̀. Kí ni mo ń sọ tí ò dùn yìí? Wọ́n ní èmi o. Ṣebí gbogbo wa náà lájọ rántí pé Wasila Coded ó ṣègbéyàwó ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú àáfàá Ganiyo lẹ́yìn ìgbà tí ìgbéyàwó alákọ̀ọ́kọ́ rẹ̀ tó forí ṣánpọ́n. Wasila Coded ti wá sọ̀rọ̀ síta. Kí ló sọ gangan? Ẹ jẹ́ a jọ gbé yẹ̀wò ní tí Wasila Coded sọ lórí ìgbéyàwó rẹ̀ pẹ̀lú àáfàá Ganiyo. Ó bọ́ sí ìkànnì ayélujára ó wá kọ lédè Gẹ̀ẹ́sì tá a jọ kà tá a sì jọ máa tú lédè abínibí wa. Wasila Coded sọ pé some chapters end quietly. Ó láwọn àsìkò kan wà nínú ìgbésí ayé ọmọnìyàn tó jẹ́ pé yóò kàn lọ bẹ́ẹ̀ láláì pariwo. But they prepare you for a stronger, more beautiful story ahead. Ó ní ṣùgbọ́n kì í wá ṣe pé ó kàn lọ bẹ́ẹ̀ o, ṣùgbọ́n wọ́n ń prepare yẹn fún ohun tí ń bọ̀ lọ́jọ́ iwájú ni. Ó ní this is not something I imagine sharing publicly. Ó ní tó ń jẹ́ tóun sọ lónìí kì í ṣe pé òun ti ní lọ́kàn láti wá sọ fọmọ Nàìjíríà. But life humbles, teaches, and reshape us in unexpected way. Ó ní pé ṣùgbọ́n ilé ayé ńkọ́ ó máa ń jẹ́ kéèyàn calm, yóò kọ́ èèyàn lẹ́kọ̀ọ́, yóò jẹ́ kéèyàn mọ̀ pé ayé pé gbà. After deep reflection, prayer and honest conversation with myself, ó nígbà tí mo jókòó lémi kan àtẹlẹ́dàá mi tí mo gbàdúrà tí mo sì ní ọ̀rọ̀ pẹ̀lú ẹlẹ́dàá mi and my family, mo tún fi tó àwọn ẹbí mi létí. I've chosen to speak my truth. Mo wá wò pé dandan ni kí n sòótọ́ ọbẹ̀, n gbọ́dọ̀ gbé sínú. Ó ti tó gẹ́ kí n sọ fáwọn ọmọ Nàìjíríà n tó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi because I once shared my happiness. Ó ní ṣebí mi náà ní tó jẹ́ pé ńgbà tí nǹkan rere sí mi mo wá sí ìkànnì ayélujára mo sọ fáwọn ọmọ Nàìjíríà àtàwọn olólùfẹ́ mi. Kí ló wá dé nígbà tí ilé ìwà ṣẹlẹ̀ tí ní lè sọ? I owe it to myself to share my reality too. Ó ní kí ló wá ṣe mí tó jẹ́ pé ní lè bọ́ sí ìkànnì ayélujára kí n wá sọ fáwọn ọmọ Nàìjíríà nǹkan tó ṣẹlẹ̀ níbi ìgbésí ayé mi, èèyàn níbi marriage mi. Ó wá bẹ̀rẹ̀ ó fẹ́ sọ gangan. Before the arrival of my second child, ó ní kó tó di pé òun bímọ ẹlẹ́ẹ̀kejì òun. From my first marriage, ó ní marriage alákọ̀ọ́kọ́ òun kó tó di pé fàáfàá Ganiyo ní sọ, which lasted less than 3 years. Marriage alákọ̀ọ́kọ́ rẹ̀ kó tó di pé forí ṣánpọ́n ó ní bí ọdún 3 làwọn fi fẹ́ ra wọn. Life took a different turn. Ó nígbà tá à ń wí nǹkan le tá a gbọ́dọ̀ wí kejì. It wasn't easy. Ó ní nǹkan ò lọ bó ṣe yọ lọ. Gbogbo ẹ̀ lé. It came with lessons. Ó ní gbogbo ìgbà tá à ń sọ yìí ó tún wá pẹ̀lú àwọn ẹ̀kọ́ kan tó kọ́ òun nípa ayé. Tears, omi ẹkún jábọ́, òun sunkún. Strength, òun tún fi lágbára sí i. And growth, bákan náà òun tún fi dàgbàsókè sí i nípa ìmọ̀ pé ṣe pé bílé ayé ṣe rí rèé. But through it all, ṣùgbọ́n gbogbo nǹkan o, I held on to my faith in God. Ó ní mo nígbàgbọ́ sọ́dọ̀ Ọlọ́run mi gbogbo bí nǹkan ṣe le tó. The author of my journey, ẹni tó jẹ́ pé òun ló ń darí ìgbésí ayé mi láti ìgbà tí wọ́n ti bí mi, and I have been embraced my path with grace. Ó ní gbogbo ìtọ́pàsì mo wá dé wá bá mi tó jójú ọ̀nà mi mo máa ń gbà pẹ̀lú grace ni. Choosing peace, mo sì máa ń fẹ́ kálàáfíà jọba.
healing and purpose for myself and my children. Ó nítorí pé mo máa ń fi eléhùn mo máa ń fi jẹ́ pé kó jẹ́ ìdàgbàsókè sí mi kó sì jẹ́ àfojúsùn fáwọn ọmọ mi. Ó wá ní today lónìí I stand not broken. Mo dúró ṣinṣinṣin láti má jẹ́ wípé kí nǹkan kan ó mì mí but rebuilt ṣùgbọ́n kí n tún ìgbésí ayé mi kí n tún tò not defected kí n má sì jẹ́ kí nǹkan kan dá mi lágara but refined ṣùgbọ́n kí n tú gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ lọ bó ṣe yọ lọ. A stronger woman gbogbo ohun tí mo ti kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ wa mú mi ó ṣe mí lákin obìnrin. A loving mother kọ́ wa ṣe mí ní ìyá tí ó nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ eléyìí tó ti bí níbi márèjì alákọ̀ọ́kọ́ àti ibi tẹ̀lé kejì. And a soul still full of hope kọ́ wa sí ọkàn mi lọ́kàn tí ó wà máa ro dáadáa pé dáadáa sì kù tí mo fẹ́ ṣe nílé ayé. To everyone who has loved, behind every smile is a story. Ó ní tẹ́ ẹ bá rẹ́ nìkan tí ń rẹ́rìn ẹ má rò pé ọkàn ṣàdédé rẹ́rìn o in tó ti là kọjá ẹnu ò ṣe é sọ. Today I used to hint mine. Ó wá ní I am single. Ó wá fi ń yé gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àtàwọn ọmọ Nàìjíríà pé lónìí òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú àáfàá Ganiyu mọ́ yálà ìgbésí ayé òun níbi márèjì alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ó ní gbogbo ẹ̀ ti forí sánpọ́n. I am single. Ó lóun wà lóhun nìkan tóun ò lẹ́nì kankan tóun fẹ́ lọ́wọ́ bóun ṣe wáyé. To everyone who has loved ó wá dojúkọ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀. Ó ní sí gbogbo àwọn ènìyàn tí wọ́n ti nífẹ̀ẹ́ òun prayed tí wọ́n ti gbàdúrà fún òun supported tí wọ́n sì ti gbárùkù tì òun and stood by me tó jẹ́ pé wọ́n dúró ṣinṣinṣin wọ́n dúró tòun. Thank you. Ó ní wọ́n ṣe gan-an ni òun dúpẹ́. It means more than a word can express to me and my beautiful daughter. Ó ní ọ̀rọ̀ mélòó lòun fẹ́ sọ tóun fi kí wọn. Òun kí wọn dáadáa. Òun fi kí wọn. May Almighty Allah continue to guide and strengthen you all. Ó wá lóun bẹ Ọlọ́run fún wọn kó máa bá wọn kó máa ṣàlábò gbogbo àwọn tí ń dúró tì òun àwọn tí ń gbàdúrà fún òun tó jẹ́ ní ètò òun. Olúwa dúró ti gbogbo wa ní gbogbo ọ̀nà o. Ó wá fi Yorùbá parí ẹ̀. Olúwa bí wọ́n ṣe dúró tòun Olúwa dúró ti gbogbo wa ní gbogbo ọ̀nà. It is my birth month, a season of reflection, gratitude and new beginning. Ó ní bá a dé ìtọ́dún yìí òun sọ léyìí láti lè jẹ́ pé kó jẹ́ pé òun ti close chapter tí ń bọ̀ èyí ò marriage ní gbogbo nǹkan tóun ti lẹ́yìn kó wá sí ìgbésí ayé tuntun.